lórí ọ̀rọ̀ Sharia law àwọn Yorùbá wọ́n ti bínú tán wọ́n ti yarí èmi mo ṣe ṣọ́ọ̀ lánàá tí mo bínú àṣé mi ò tí ì bínú àwọn ọmọ Yorùbá ti wá jáde nísìnyí wọ́n ti ṣe ní KINNIMA ń fa ajá wọ́n ní kò sáyè KINNIMA ń fa gùn o wọ́n ní KINNIMA ń fa ajá ni 2025 wọ́n ní no grief for anybody wọ́n ní lórí ọ̀rọ̀ Sharia law yìí wọ́n nílẹ̀ Yorùbá kọ́ ló ti máa ṣẹlẹ̀ mi ò rí sísítà mi bẹ́ẹ̀ yẹn rí sísítà mi yìí wọ́n máa fẹ́ èjì wọn ni àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti oníṣẹ̀ṣe wọ́n ṣàgbárẹ́rìn ni she's a very peaceful person but lórí Sharia law yìí wọ́n bínú wọ́n fàájá ṣé kò máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ṣé ká máa KINNIMA fàájá abáwulẹ̀ fàágùn ká fàájá bútẹ̀bútẹ̀ lórí Sharia law kò ń ṣẹlẹ̀ wa àmọ́ agenda yín kò lè work. What a great time to be alive. What a great time to be alive to speak on behalf of my people. Sharia law kọ́ MC Olúọmọ law ni kò kí n ṣorí ilẹ̀ wa lẹ́tí máa ṣe òṣì yẹn ládùúgbò tá à ń rí mo ti kó fídíò oríṣiríṣi wá fún yín ìwọ tó jọmọ Yorùbá tó ṣe ń bìlì pé àwọn ọmọ ìyá ẹ nínú ẹ̀sìn àwọn ọmọ ìyá ẹ nínú ẹ̀sìn tó bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ mo fún títí sọ̀rọ̀ ó nílẹ̀ Haúsá tí wọ́n ti ń lo Sharia law ó nílẹ̀ better off ilẹ̀ Yorùbá táwa ló mú yín dání ẹ di pàdùkú yín ẹ máa lọlẹ̀ Haúsá mú yín dání wọ́n fẹ́ máa gbé wa ní gógó wọ́n fẹ́ máa gbé wa ní gúrú mo fẹ́ máa fà wá mọ́ra ẹ má yẹ kí wọ́n fi ọ̀rọ̀ tútù kó yín mọ́ra o they are birds of the same feather how they flock together òsọmọ rẹ̀ kan nínú ìbọn ìkanjọ ní gbogbo wọn ìkan báyìí oúnjẹ ní gbogbo wọn o tó bá ṣe ọ̀dọ̀ ránṣà yìí na láì ọmọ àlè ti dàpọ̀ mọ́ ọmọ ọkọ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa gbà wọ́n láàyè lóríṣiríṣi ọ̀nà nísìnyí wọn bá ti jí nǹkan kan gé lọ́wọ́ wọ́n fẹ́ máa sọ wà ní short sleeve káwọn lè wọ long sleeve mọ́ wọn tó bá ti ṣe lé kí wọ́n bẹ lórí ẹ fẹ́ fi style máa eradicate kẹ́ máa pa gbọ́ àwọn Yorùbá díẹ̀díẹ̀ àsìkò tó bá fẹ́ gbalẹ̀ so èèyàn ò ní tó mọ́ láti kọjú yín Sharia law dey play kí ni mo sọ fún yín dey play lẹ́wà ká play fídíò sísà wà yẹn kí wọ́n bí wọ́n ṣe ń tu pé ní òmò gógó lè gbé wa ní gógó lè fọ̀rọ̀ tútù tàn wá wọ́n máa sọ fún wa àǹfààní tí Sharia law ní àǹfààní wo what are the benefits of Sharia law níwájú àwọn tani àti tani àṣàkẹ́lẹ̀ mi Yorubawuyi mi ò gbọ́n pa I don't want to hear anything like the benefit of Sharia law ẹ̀yin ńkọ́ ṣé ẹ rẹ́dí àti gbọ́ benefit of Sharia law ẹ bá wa share fídíò yìí ká mọ iye èèyàn tó máa kọ sí comment section pé àwọn fẹ́ gbọ́ benefit of Sharia law àti àwọn tó máa sọ pé àwọn ò fẹ́ gbọ́ èmi Yorubawuyi anything benefit of Sharia law mi ò fẹ́ tó Yorùbá ní jẹ kò ní fi irun mú I don't want it so I don't want to hear the benefit of Sharia law nílùú àwọn tani Mufti Ìwó tó ní wọ́n ń gbádùn lé Haúsá now ẹ gbé ojú ayọ̀ sókè kẹ́ wo ẹ̀gbẹ́ mi kí n tètè fi hàn yín dáadáa ẹ ti rí tribune lẹ́ ń wò yẹn o kì í ṣe tribune nìkan ẹ lọ wo gbogbo pépà pátápátá ló gbé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tí Sharia law òdòdó jẹ́ kí wọ́n mú wọn torí Sharia law wà ní òfin Nàìjíríà à ń pariwo Yorùbá nation ìwọ ti kọ́ ìsìlámù nation lẹ́yìn ń fẹ́ á jẹ́ kó yí ẹ pé ọmọ ìyá ẹ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ nínú ẹ̀sìn lọ jọ tí wọ́n ti ń pa wọ́n ní Gaza àti Palestine orí kí Saudi Arabia ṣí bọ́dà wọ́n ti bọ́dà wọn pa ni Saudi ò ràn yín ṣẹ́ Saudi wọn ò ràn yín ṣẹ́ now look at this Dr. Kofi àbí Kufi lórúkọ wọn because we are not the same thing so mi lè pé orúkọ wọn dáadáa olóṣọ̀rọ̀ ní Katsina ní Nigeria Katsina state ó ní it is not hearsay ó ní wọn ò sọ fún un doctor ló ń sọ̀rọ̀ yìí o ó ní wọn ò sọ fún un kì í ṣe àní tàbí ṣùgbọ́n wọ́n ní pé wọ́n sọ pé mo kọ́kọ́ fẹ́ play fídíò owó mà yẹn fún yín bẹ̀rẹ̀ ká kọ́kọ́ ka ilé iná ó ní kì í ṣe pé wọ́n ní pé wọ́n sọ pé àní pé nígbà kan ó ní kì í ṣe pé it is not hearsay but I saw
ó fojú ara wọn rí ni. Quite often ní gbogbo ìgbà we come across victims of rape, victims àwọn tí wọ́n ti fi tipátipá náà ní pọ́nrán, tí wọ́n ti fi tipátipá bá wọn sùn. Women who were raped and even mutilated by these bandits. Àwọn obìnrin tí kì í pé ẹ̀kọ́ ló máa ń bá wọn sùn o, kódà ẹ máa rí nínú show yìí èèyàn 40 ogójì pọ́nrán ogójì pọ́nrán àwọn tí wọ́n ti mú orí ibú nǹkan tí wọ́n ti wà kòlóskòlós ẹ wò à ń pọ̀ ní àìtí ìdébẹ̀. Even more worrisome kí ni jẹ́ nǹkan ìbànújẹ́, nǹkan tó tìyàn lójú, nǹkan tó yẹ pé ó lè yẹ kí rí èèyàn máa gbóná, ó wà worrisome. This bandit will knock at the door of the villagers and ask the men to bring out their wives and daughters. Orí ibú tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn o, wọ́n wá lọ kanlẹ̀kùn àwọn èèyàn kókókó aládùúgbò tí tó ti dé o ṣáàṣù ẹ kóyàwó yín bọ́ta ẹ káwọn ọmọ yín obìnrin bọ́ta. They are now knocking on the doors of the villagers. Wọ́n lọ kanlẹ̀kùn pé ẹ kó àwọn ìyàwó yín àti àwọn ọmọ yín bọ́ta. Olómi ìyèrè o, omi ìyèrè o. Páwọn ti kó omi ìyèdè pọ́nrán burúkú. But with wèrè tí wọ́n ń ṣe yìí ṣàríà lọ lábẹ́ òfin wọn ò lè mú wọn. These helpless men have no option but to obey or they will face the music. The men in the village wọn ò ní option kankan, àwọn ọkùnrin ìlú. Bàbá Audu àwa pè Yaudu ya ṣídí òkè dádúbúlẹ̀ ṣídí òkè dádúbúlẹ̀. Orí ibú tẹ́fẹ́ kó wá sílẹ̀ Yorùbá nìyẹn, kò sí ní tó jọ kò sí ní tó jọ kò jọ rárá sẹ̀. Àwọn bá ti wà kí n ṣòṣì yẹn. So bàbá Aisha àwa pè Aisha ọmọ ẹ̀ a ní kó bọ́ta kó lọ gba pọ́nrán. Ìgbà wo ni hypertension ò ní padà pa àwọn ọkùnrin wọn tán? Even though wọ́n ní àwọn ọkùnrin làwọn ẹlọ́ka ní food, wọ́n láwọn làwọn ń ṣe ọ̀gbìn tí àwọn wèrè yìí ń jẹ. Tó bá wá jẹun tó bá yó tán ẹ̀wọ̀n tó bá yó pọ́nrán máa dìde. Tó bá jẹun tó yó tó ti pọ́nrán wọ́n dìde. Ọmọ wa kanlẹ̀kùn. Bàbá Audu mú ya Audu jáde. Bàbá Aisha má Aisha jáde kó wá gbà nǹkan. Èmi kọ́ ni mo sọ o. Tó bá dẹ̀ mú Tribune tó mú Nigeria newspaper gbé ṣe mọ̀ pé kò kí n ṣe nǹkan tó bò. Doctor ẹni kan publish ẹni káyé máa gbọ́. Now listen again. Everywhere have been taken over by the bandits to produce food for the terrorists. Every men have been taken over by the bandits. Gbogbo àwọn ọkùnrin tó wà ní ìlú yẹn they have been taken over. Àwọn ni wọ́n máa lọ ro ilẹ̀ tó máa produce oúnjẹ tí àwọn tó máa dó ìyàwó àtàwọn ọmọ wọn máa jẹ. Ohun tí mú fún tí ìwọ fẹ́ gbé wá sí South West nìyẹn. Ẹranko játijàti ohun tó fẹ́ gbé wá bá wa nílẹ̀ Yorùbá nìyẹn. Ó ṣeré o, ó ń ṣi èrè ni. Mú fún tí ìwọ ò ní àlàáfíà rárá. Fíàfíà lókù tó ń bá ẹ jà. Ẹ bá ẹ̀kan fọ̀rọ̀ tútù tán yín o, the same thing ni gbogbo wọn o. Mo ń bọ̀. At the same time, they are serially raping women and girls. Wọ́n bá àwọn ọmọ sùn àti àwọn ìyá wọn nídòkúdò. Dr. Kofi cited one incident that he witnessed. Ọlọ́run orí ni wọn ò sọ fún un. In which 40 ogójì agbésùnmọ̀mí gang raped 9 women for a whole night. Ogójì pọ́nrán fún obìnrin 9. Wọ́n yọ bí wọ́n ti bọ̀ bí wọ́n yọ bí wọ́n ẹ̀pẹ́ wọ́n ti mú nǹkan. Oríṣiríṣi àgbákòkò lóṣkòlós ló wà lọ́wọ́ wọn. Wọ́n ti mú rọ́rọ̀. Wọ́n ti mú àgbákò nǹkan. Oríṣiríṣi
ni wọ́n ti mú wọ́n ti yí àwọn ẹni ẹlẹ́ni nítàn. He took the victims to the Federal Medical Center. Doctor yẹn ló kó wọn àwọn mẹ́sẹ̀sán yẹn lọ sí Federal Medical Center. Màá play fídíò sister wa yẹn fún yín àti fídíò tó support ẹ̀ lẹ́yìn. Ní ìlú tó lọ́ba tó níjòyè. Ìwọ tó ṣe ń pariwo ṣàríà lọ. Wọ́n ṣe àṣìṣàríà lọ ní ọ̀rọ̀ ànábì ni àṣìṣàríà lọ ní ọ̀rọ̀ àlà ni àṣìṣàríà lọ ní tó bá mú ìyá ẹ̀ sọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀ máa gbẹ. Shock absorber àwọn bó ṣe máa yẹ̀ ní. Àbí kó jẹ́ pé ìyàwó tó yẹ fẹ́ tó ṣe ń pọ́n ròdòròdò tó wọ́n bá gbà tí èèyàn 40 bá lọ lórí ẹ̀. Àwọn tí 40 èèyàn bá sùn yẹn, how will they feel for the rest of their life? Ẹ lè bá mi kọ sí comment section because mo ò fẹ́ bínú púpọ̀. N tẹ́ bá rí ṣe bá mi kọ sí comment section. Now, ẹ ká kọ́kọ́ gbọ́ fídíò ìyá wa yìí ná. Fídíò pọ̀ mi bí tí mo fẹ́ play fún yín. Kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Ẹ bá sọ̀rọ̀ yín. Kí ọba ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàrọ̀ àjírí mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ fún wa. Ó gbọ́ àtọ́ àṣọ. Ṣé yíká kí ó gba gold ẹ̀yin ni mo fẹ́ bá wí ní this time around. Mi ìdẹ̀ wá bá yín sọ̀rọ̀ ẹ̀rín. Wọ́n ní ká sọjú abẹ nípò. Ẹ tẹ̀ ń kò. Ṣé yíká kí ó gba gold onímọ̀nàfìkì ni. Yé. You are a very tricky man. Wá. Ẹ kàn máa ń pretend bẹ́ẹ̀ ni pé ẹ gbé humanity dání. O gbé humanity kankan dání àpò ara ẹ ló ń dùn. Kí ni wọ́n fà á já la wa. Saheed sọ gbà tí Saheed tẹjọ ń jà Saheed sọ pé you are a tricky person only you have a double face ó ní pé paramọ́lẹ̀ ni yín Saheed ló sọ bẹ́ẹ̀ ó ní you are a green snake under green grass ipe ẹ máa ń pretend ẹ máa ń ṣojú ayé ṣùgbọ́n lẹ́yìn ẹ máa ń ṣe nǹkan míì ó sọ experience ẹ̀ ńgbà tó bá yín gbé tẹ́ ẹ máa ṣojú ayé sí ṣùgbọ́n lẹ́yìn ńkọ́ ẹ máa ṣe mọ̀nàfìkì Saheed mi ò dá sọ̀rọ̀ yìí mo kàn rí fààyè sí i kẹ́fì lè mọ orí èèyàn tẹ́ jẹ́ so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ̀yin wá ń kọ epistle yí pé benefit of Sharia nílẹ̀ káàrọ̀ àjíire ṣe ojú wa fọ́ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ l'Afghanistan àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Syria àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ all over the world ní gbogbo ibi tó ti ń ṣe Sharia tá a bá tiẹ̀ sí rí kankan àárín nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá àárín kan ṣe dáná sun Deborah. Kú gbóná ọlọ́mọdé àkó. Ó dẹ̀ sọ pé o fẹ́ kí àlàáfíà kó jọba nílẹ̀ káàrọ̀ àjíire ó dẹ̀ wá ní pé kó máa gbé òfin ẹ̀sìn ìmọ̀le ẹ̀sìn ìlú onílùú kó máa wá lò ó ní ilẹ̀ káàrọ̀ àjíire ìsìnà Islam kó wá jẹ́ pé Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Aláàfin Ọ̀rànmíyàn yóò máa ti bẹ̀rẹ̀ orí burúkú ní ilẹ̀ káàrọ̀ àjíire kò ní dáa fún gbogbo yín. Sísá mi yóò bí lórí. Tálálẹ́ ní bá ní kó yẹ yín aláàárọ̀ kò ní jẹ́ kó yẹ yín. Ṣé rí ilẹ̀ káàrọ̀ àjíire á bẹ̀rẹ̀ sí máa gbóná mọ́ gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ẹ̀yin tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ ilẹ̀ káàrọ̀ àjíire máa bẹ̀rẹ̀ sí gbóná mọ́ yín. Akéwùgbà gold Akéwùgbà gold Akéwùgbà gold. Kí ni máa wọ́n supply yìí. O máa ń pretend wàá máa ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ humanity ṣé ẹni tó bá gbé humanity dání ó máa ní pé kọ́ lọ ṣe Sharia kọ́ máa sọ̀yàn lóko pa mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí Islam ló ń jà fún o. Ọgbọ́n Sharia tẹ́ fẹ́ dá ni pé gbogbo àwọn ọmọ mùsùlùmí tó ti kúrò nínú ẹ̀sìn mọ́lé ẹ fẹ́ máa fi Sharia pa wọ́n tẹ́ máa fi Sharia dè wọ́n torí ẹ̀sìn yìí sọ pé ẹni tó bá kọ Islam sílẹ̀ kí wọ́n pa á ìdí nìyẹn tẹ́ ṣe fẹ́ dá Sharia ńlẹ̀ so that àwọn èèyàn ò ní kúrò nínú ẹ̀sìn yẹn. Ìgbà tá a kéré àìmọye Muslim tó di Christian alábòjútó church wa Pastor Ibrahim àìmọye àwọn tó ń kúrò nínú Christianity tó ń lọ sínú ẹ̀sìn mọ́lé lẹ́yìn gbogbo àwọn tó wá convert kì í ṣe àwọn oníṣẹ̀ṣe náà kó lọ sínú ẹ̀sìn mọ́lé àtẹ̀sìn Christian ni. So táwọn bàbá yín yẹn àwọn bàbá ẹ tó máa ń sọ pé legacy tó ń ṣe ò fẹ́ kú legacy wọn parí yẹn sórí legacy bàbá ẹ tó ló fẹ́ protect yẹn legacy yẹn máa parẹ́ tẹ́ ẹ bá wà careful. Àwọn bàbá tiẹ̀ nígbà tó ń dé
legacy táwọn bàbá ti wá ti fi thousands of years tó fi build àwọn bàbá ńlá yín ló wú Ọ̀yọ́ ilé tó da Ọ̀yọ́ rú torí pé àwọn bàbá wa fàyè gbà wọ́n kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ kí ni ìgbẹ̀yìn Ọ̀yọ́ ẹ da Ọ̀yọ́ rú ẹ wú Ọ̀yọ́ ilé ẹ destroy gbogbo civilization ẹ wó ibẹ̀ àwọn Portuguese tó dé tán wá wọ́n sì ya máàpù Ọ̀yọ́ ilé àwọn ló jẹ́ ká mọ bí Ọ̀yọ́ ilé ṣe rí pé Ọ̀yọ́ ilé ti wà civilized yí pé Europe gan ò tí ì ní city nígbà tó Ọ̀yọ́ ilé ti jẹ́ city. àwọn baba ńlá ẹ Akéwùgbà Gold àwọn olówó Ọ̀yọ́ ilé ìgbà táwọn gbogbo ọmọ Ọ̀yọ́ tú káàkiri táwọn bàbá wa kan tún rọ́jú lọ sí Ọ̀yọ́ kejì àwọn baba ńlá ẹ àwọn olówó ẹ wá islamize Aláàfin Àtìbà láti kékeré toro máa ń sọ pé bàbá tiẹ̀ sin Aláàfin Àtìbà wá sí Ọ̀yọ́ Àtìbà yìí ni. so ẹ̀ẹ́dẹ̀ rí iṣẹ́ náà torí gbogbo bá ṣe kó sórí àwọn bàbá wa ẹ rí pé wọn ò fi ṣẹ̀ṣẹ̀ ńlẹ̀ nísìnyí ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ òṣì ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ wá lè fẹ́ ṣe ṣàríà ẹ lè fẹ́ ṣe ṣàríà ẹ jọ Akéwùgbà Gold ẹ padà sí Senegal tẹ́ ti wá o ẹ padà sí Senegal tẹ́ ti wá kẹ́ ló máa ṣe ṣàríà ń bẹ̀. ìkìlẹ̀ bẹ́ẹ̀ ni ìdè ìkìlẹ̀ gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire á dìde sí yín Ògúnláka ayé Ọ̀ṣìmọlẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ òfaṣọ sílé fi mọ̀kímọ̀ búra èṣù ọlá ìlú àṣeyín bàbá mi láàlú Ṣàngó Olúkòso àyàrá iná àdísìpìn gbogbo Ọbàtálá Ọbàtáṣà ọba takuntakun lóde ìrànjẹ Ọ̀rúnmìlà bára àgbọn nìrègún ọ̀ṣọ́ òṣì ọba ìlú ayé òrìṣà oko ìyá mi Ọya òrìrì Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè ayùn gbogbo wọn pátápátá ló máa kọjú ìjà sí yín wọ́n máa kọjú ìjà sí yín tẹ́ ẹ bá jáwọ́ tẹ́ bá ní ẹ fẹ́ ṣe ṣàríà ẹ rí ìbínú àwọn alálẹ̀ ṣe wá rí ilẹ̀ yẹn kò ní fojú rere wò yín mọ́ ṣe mọ̀ pé orí ilẹ̀ òṣàlẹ̀ wà ṣe mọ̀ pé fáná fi tẹlẹ̀ yẹn dó ìbáwù yín kẹ́ máa tọra yín jẹ ilẹ̀ yẹn á bẹ̀rẹ̀ sí máa ní yín lára tẹ́ bá lẹ fẹ́ da omi àlàáfíà ẹ fẹ́ da omi àlàáfíà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀yin gan ẹ̀ ní ìròmí ò kí nísìmí ẹ̀ ní nísìmí mọ́ lágbára Elédùmarè lágbára àwọn tó nílé ayé bẹ́ẹ̀ ni ẹ̀ ní nísìmí mọ́ lágbára Olódùmarè lágbára àwọn tó nílé ayé kẹlẹ fẹ́ ṣe ṣàríà ẹ fẹ́ da ọjọ́ iwájú ìran Káàárọ̀ Oòjíire rú ẹ fẹ́ sọ lùwà di Syria ẹ fẹ́ sọ di Afghanistan Akéwùgbà Gold lẹ́nu ẹ ní ìwọ tá à ń pọ́nlé ìwọ tá à ń gbé gẹ̀gẹ̀ tó ń sọ pé ó ń preach humanity ìkọ̀kan náà nìyí ìkọ̀kan wà ń ṣàlàyé benefit of sharia fún wa àwa fọ́ lójú àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ayé ìfà ó bara ẹ̀ jẹ́ gan ó bara ẹ̀ jẹ́ gidi gan Akéwùgbà Gold ó dẹ̀ expose ara ẹ̀ pátápátá gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ pé humanity ẹ má tẹ̀lé máa ìmọ̀ òkú ṣe humanity ó dangerous paramọ́lẹ̀ l'Akéwùgbà Gold paramọ́lẹ̀ ni gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe yẹn tẹ́ ń pa Akéwùgbà Gold lé Akéwùgbà Gold kì í ṣèyàn gidi o ẹ má tẹ̀lé mọ́ torí pé Akéwùgbà Gold wà lára wọn tó fẹ́ initiate ṣàríà nílẹ̀ Káàárọ̀ Oòjíire àwa ò fẹ́ ṣàríà o kò sí ṣàríà nílùú tiwa a ò fẹ́ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé àwọn oníṣẹ̀ṣe náà burú kò yẹ ẹ lè grow torí tó bá yẹ pé wọ́n ti fòfin ìṣẹ̀ṣe kán máa pa gbogbo yín gbà yẹn ṣe máa lè convert àwọn oníṣẹ̀ṣe yẹn ó wá lè fẹ́ kí kò ní dáa fún legacy àwọn bàbá ẹ̀ legacy àwọn bàbá tiẹ̀ kò sí pé 200 years àwọn bàbá tiwa tó ti fi thousands of years tó fi ń ṣe tiwọn ẹ wá destroy system ẹ wá fẹ́ fi ṣàríà kan parí ẹ̀ ẹ kẹ́rù yín kẹ́ máa lọ sílẹ̀ Haúsá ọ̀kẹ́ pa Sẹ̀nìgà yín lọ àsọ jù báyìí lọ dìgbà kan. kọrin mi bí mo ṣe lùlù mi bí mo ṣe kọrin mi tó bá yẹ pé àwọn bàbá wa àwọn ti fòfin sílẹ̀ pé ọmọ tó bá fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ tó lọ join ẹ̀sìn mi kí wọ́n bẹ́ orí ẹ̀ ṣe máa rí àwọn èèyàn initiate sínú ẹ̀sìn yẹn ṣá tó fẹ́ pé àwọn bàbá wa sọ pé ẹni tó bá ti jí iṣu o kó gé lọ́wọ́ ṣé ẹ̀ ti ní báwọn èèyàn ní short sleeve
ẹ fẹ́ sọ ìran wa di ìran mèkáfò mèkúlíkúlí mèkáfò àbí kí ló máa ń pè wọ́n kò sí ní tó jọ lórí ilẹ̀ wa ẹ lọ Senegal bí kẹ lọ Mali ọlọ́mọ ẹ̀ ká ṣe àlejò gbà àlejò ọ̀ràn ní àwọn bàbá wa gbà ohun tí ìtàn ṣe máa ń ṣẹlẹ̀ ni pé àwọn ìlú kan wọn kì í gba àlejò àwọn ibì kan wọn kì í gba àlejò àwọn ibì kan tó bá gba àlejò báyìí wọ́n máa ń dúró ti àlejò yẹn lọ́rùn ni àwọn máa bú àwọn ìlú yẹn ẹ lọ bèrè tí wọ́n ti fojú àwọn bàbá wọn rí ṣé àwọn wèrè kan lè dé nísìn tá bá gba ilẹ̀ Yorùbá pé àwọn fẹ́ wá ṣe àlejò tá à ní jẹ́ kó mọ̀ wípé ọmọ ẹrú ni wọ́n àlejò níyín lórí ilẹ̀ wa tá bá kó wọn mọ́ra báwọn bàbá wa ṣe kó àwọn wèrè yín mọ́ra kò sí tó jọ lórí ilẹ̀ bàbá wa kò jọ ògún gbọ́ ẹ tó bá fẹ́ gé apá kó lọ Saudi kó lọ gé apá bá fẹ́ gé ẹsẹ̀ fẹ́ gé ayín lórí ẹ lọ síbẹ̀ wọ́n ti ní kò sílùú tẹwà tó tòrò ẹ jẹ́ agbọ́ èmi kúkú kọ́ ni mo sọ ṣé mi ni mo sọ kí ló tó ń wò mí listing wọ́n fún ara ẹ gbọ́ fetí ara ẹ gbọ́ èmi kọ́ ni mo sọ wàá mọ ẹni tó ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sà. Afghanistan ìlú mùsùlùmí ni kí ló sọ dahoro. wọ́n ń béèrè lọ́wọ́ yín. Iraq ìlú mùsùlùmí ni kí ló fọ́ bẹ́ẹ̀. wọ́n bí yín. Súríà ìlú mùsùlùmí ni kí ló sọ bẹ́ẹ̀ di ahoro lẹ́ni tó sọ di ìlú àwọn ghost. tó kílẹ̀ ìlú àwọn ghost. Libya kí ló sọ dahoro síbẹ̀ tó ẹ sọ ìlú bí tí mùsùlùmí pọ̀ jù sí tíbẹ̀ tó lálàáfíà. wọ́n ń béèrè lọ́wọ́ yín fún wa. ta ló fà á. comment section. Mulkan Jababir Mulkan Jabariyatan Mulkan Jabariyatan Mulkan Jabariya. Amẹ́ríkà lọ sí Afghanistan ta ló pè é lọ àwa mùsùlùmí ni. tọ́ lọ́mọ́ ẹ pé Saudi. alpha ìkìlìyẹ ṣókìlìyẹ ẹ̀yàn ọmọ Yorùbá ṣókìlìyẹ sí kò ì tán o ṣé kó máa lọ bẹ́ẹ̀ ṣé ká máa kọjá yìí lóríṣiríṣi evidences ìwọ tó fẹ́ ṣàríyá lọ ní o now ṣe fẹ́ kílẹ̀ Yorùbá dàrú ṣe fẹ́ kílẹ̀ Yorùbá dáwóró ṣe ẹ fẹ́ kílẹ̀ Yorùbá túká ṣe ẹ fẹ́ ogun lẹ̀ Yorùbá tẹ bá fẹ́ bá wa kọ sí comment section tó bá dẹ̀ fẹ́ bá wa kọ sí comment section torí mi ò fẹ́ ẹ jọ̀ọ́ ẹ tẹ́ bá ti download tap send ẹ lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS kẹ́ lè gba bónọ́ọ̀sì bí owó ṣe ń bàjẹ́ tó ń fọ́ lójú tó wọn ò sọ wọn kàn pa ẹ̀ wọn ò nírò ní wọn ò ríro ebi pàwọn èèyàn lọ ń tẹra wọn pa lọ́dún kérésì wọn làwọn mùsùlùmí ganan kú jù ń bẹ̀ ọlọ́mọ pé wọn ò ríro wọn ò sọ ń pa nípa ẹ̀ wọn ò ní sọ anything nípa ẹ̀ because wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá máa reduce díẹ̀ ní every system wọ́n fẹ́ máa fi reduce ilẹ̀ Yorùbá díẹ̀ ṣùgbọ́n ṣàríà lọ ni wọ́n ríro ṣàríà lọ kí ni tó wà lẹ́yìn ṣàríà lọ yẹn kí ló tí wọ́n fẹ́ ṣàríà lọ kí ló fẹ́ fi ṣàríà lọ ṣe ọmọ ìyá mi gbọ́dọ̀ ayọ̀ sókè kó sáré wọlé. teddengal adna heɓete ɗon sariya Allah ñiiɓata saabe wolde nde gonɗen ɗum joni nen alhamdulillahi hakkude ɗo e to jaaten to alhamdulillahi so tambi on the round of everywhere nen alhamdulillahi Allah subhanahu wa ta'ala wi to yande anon gonɗim Allah tindinta on jaago mon ɗon jukko nawona si yimɓe mbi way hon mumunen Allah ko kawriti min naam Allah tindini ko mumunen Allah ko mbi non ɗum Allah wi ɗum on ɗume gonɗi non Allah mbi on la ilaha illallah tawi e werɗe moɗon caggal on mbi noon kaɓoɗon e laawol Allah kokkon yonkimo woɗi kokkon jawle moɗon so on gadi Allah subhanahu wa ta'ala yaafon dunubaji moɗon nanna on aljanna ñiiɓal nenno ofra to hibbuna ha ɗume nasru min Allah wa fathon qariba basiril mu'minin pienkaji maɓɓe ndiɓe ɓe egga ɓe jappa leydi ndi yaaja foy woɓɓe men fof keɓa payɗo ndema nenno pien heeferɓe ndilla e daaɗe men ɗe laaten ahraran lillahi e ndimɓe saabe Allah subhanahu wa ta'ala fay goto maray en nenno annabijo sallallahu alaihi wasallam o wi annabi sallallahu alaihi wasallam ko nulaata heeferɓe ƴami yalla ɗume annabaji mon warde o wi minen min nulaama haa min jaltide yimɓe e rewde e maccuɓe
bengarta e rewde jom macci be dum won rewde Allah subhanahu wa ta'ala nen alhamdulillah fa min jaltina yimbe e billade aduna min jaara ko faade billitaade aduna wodi e mo sure pé everybody wa arin tí wọ́n kó dání pẹ̀lú Allahu Akbar n tó fẹ́ wá fún wa nílẹ̀ Yorùbá nìyẹn inú gbó Nàìjíríà náà wà yẹn kàn ṣe ẹni ẹ bá mi sọ fún wọn ní comment section ẹni kan dúró ní ibi tí wọ́n gbé àmọ̀là dé ni kí wọ́n jó dé kó má jo ijó ẹlẹ́yà dọ́dọ̀ wa àwọn brothers wọn tó wà nínú gbó ilẹ̀ Haúsá nìkan tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe sùtá fúnra wọn kó má wá sílẹ̀ Yorùbá ní gbà wọ́n láyè torí ẹ̀ náà ṣe ń dúró pé Sunday Igboho àwọn ò fẹ́ rí sójú wọ́n ṣe ń dúró bó bá ọpá bó bá ọbú lẹ́sẹ̀ kí ni wọ́n fẹ́ gé nínú ṣàríà lọ yẹn náà kí ló tí wọ́n nídìí ṣàríà lọ nílẹ̀ Yorùbá kí ni wọ́n fẹ́ fi ṣe ó bá wọn yẹ́ ẹ̀ ni wọ́n nínú ẹ̀sìn àbí gbójú ayọ̀ sókè kò wò ó ti rí Dr. Ganiyat Popoola nìyẹn she is a doctor mo ti post picture ẹ̀ pàtó dé kó lọ wò wọn àti bóyá àbúrò ọkọ ẹ̀ ni bóyá àbúrò ẹ̀ ni tí wọ́n jọ dé oṣù 10 ó lé ni wọ́n lò ṣé láàrin oṣù 10 yẹn doctor yẹn ò ṣe menstruation ṣé wọ́n fún ní pad tó bá ń gbọ́ ohun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ she will live with the trauma for the rest of her life oògùn òràn therapy òràn ẹ̀rọ sọ́dọ̀ kìíní kan kò ràn she will live with the trauma for the rest of her life. There are many things she will not be able to say it out. Even kó kọ ìwé nípa oṣù 10 experience ẹ̀ nínú gbó yẹn, there are certain things she will not be able to say out. Kò dẹ̀ sí ọ̀rọ̀ tó bá ìwọ̀n jẹ́ bí ọ̀rọ̀ tí yóò bá lè sọ síta. A máa gbé nínú ṣùgbọ́n kò ní lè sọ. Oṣù 10 trekking Ganiyat Popoola ó ṣàrí ìjáàbù lórí ẹ̀. Trekking from igbó kan to igbó kan from igbó kan to igbó kan nínú òjò wọ́n wà ńbẹ̀ nínú oòrùn wọ́n wà ńbẹ̀ nínú òtútù nínú ọyẹ́ wọ́n wà ńbẹ̀ lójú wọn tún máa pààyàn ẹni táwọn àtẹjọ sọ̀rọ̀ lánàá tán ti pa lójú wọn máa wà ṣé ṣàríà lọ́ta máa lò nílẹ̀ Yorùbá ni tí wọn ò dẹ̀ nílè mú wọn wá ló wà nínú constitution Mufti ló wà pé Mufti yẹn kò lálàáfíà Mufti ò kò ẹnu ẹ̀ bẹ́ẹ̀ fẹsẹ̀ rọ́gbẹ́ aṣòṣì mámọ̀ Mufti àwọn obìnrin yìí sì ń jẹ́ wọ́n post ẹ̀ wọn ò ní post ẹ̀ wá tó máa post ẹ̀ kí ni wọ́n fẹ́ post ẹ̀ fún wọn ò ní post ẹ̀ torí ṣàríà lọ ni wọ́n fẹ́ nílẹ̀ bàbá wa wọn ò bí yín kú ẹ máa kórí ibú yín lọ síwájú ni ẹ lè ṣe yẹn lè bàbá tiwa ìyá yín náà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi share fídíò yìí kó kan everybody lára kí wọ́n rí pé 2025 no grief for anybody no grief for Sharia law 2024 láti bẹ̀rẹ̀ grief for anybody ẹ má gbé wèrè wá sílẹ̀ wa ẹ kó ṣì lọ síwájú. No Sharia law. Ẹ bá mi dáná tap send ẹ lo promo code ní Abiola TTS. Yorubawuyi lórúkọ tèmi. Yorubawuyi ni mò ń jẹ́. If you are coming across this page for the first time, I am the one and only Akalolo of Yoruba land yo. Adáwọn ilẹ̀ Yorùbá o, ọmọ jọmọlọ Yorùbá tí ó pè méjì. Abẹ́ni ọmọ òṣèré pààrọ̀, ẹni tó máa pààrọ̀ tiwa. Adéwájú federal government tó máa wá sign ẹ̀ Adéwájú Elédùmarè ẹ bá mi tẹ thumb up lórí show yìí ẹ share káàkiri ẹ kọ opinion yìí sí comment section kó ní kálukú mú ṣòkòtò ẹ kó lé àfógún lẹ̀ Yorùbá àwọn ò jagun àjẹgún wa o àfẹ́ ogun àfẹ́ wàhálà ṣùgbọ́n tẹ bá gbé wàhálà wà kò sí wàhálà náà ni o ní gbésùmọ́nù dánú ká máa wò yín o tẹ bá gbé bìrì síde tẹ ní àgbákò lẹ fẹ́ ṣe fún alẹ́ Yorùbá ní ẹ bá ti sọ fún yín ṣe àwọn tó jẹ́ ntùnú wa àwa tá à ń pariwo lẹ́kọ́kọ́ rí tẹ́ gbójúlé tẹ́ dájú sọ ṣe àwọn tó jẹ́ ntùnú ọmọ Yorùbá ṣe pé wọ́n ti ń voice out ṣe pé àwọn náà ti ń sọ̀rọ̀ pé 2024 wọ 2025 wọ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa nígbà kẹbà jẹ́ ní sọ àwọn ọ̀dọ́ wa ti di short sleeve
kẹ́ wá gé àwọn ọmọ lọ́wọ́ kalẹ̀ fún wa kẹ́pẹ́ tẹ́ wá máa pa àwọn tó bá wá kù kọ́ máa wà wúlò kọ́ máa di mẹ̀kúntúrú mẹ̀káfò mẹ̀cháchá kò sí ní tó jọ́ ẹni tí ilẹ̀ Yorùbá àti tẹ́ lọ́rùn kó kẹ́rù ẹ̀ kó máa lọ Saudi àbí kẹ́ máa lọ Afghanistan àbí kẹ́ máa lọ sí Syria wọ́n yàtọ̀ pé gbogbo Syria pẹ́ ti bàjẹ́ wọ́n lẹ́ ti fọ́ ogbó ẹ̀ àwa nígbà kẹfọ́lẹ̀ Yorùbá kí mo sọ fún yín nígbà kẹfọ́ ilẹ̀ Yorùbá ẹ̀ yà kó wèrè orí yín ẹ̀ kó lọ síwájú ni gbogbo ọmọ Yorùbá we need to stand up. You are a Muslim, you are a Christian, you are oníṣẹ̀ṣe, you need to think Yorùbá first. Ilẹ̀ Yorùbá must be #1 priority in every Yorùbá's life. Ilẹ̀ Yorùbá ló gbọ́dọ̀ jẹ́ #1 lórí ọkàn anybody. Ìwà pátákà dúró pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí tèmi Yorubawuyi. Lójú èmi Yorubawuyi o, tí n bá tún lọ tán máa dẹ̀ dàgbà máa dògbò. Ẹni tó bá ro kúrò mi, a máa lọ tọmọtọmọ ní. Lásìkò tèmi ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ tí n bá tún lọ tán ilẹ̀ Yorùbá ò tún ní bàjẹ́. Torí máa sa gbogbo apá mi àwọn bàbá wa sa apá wọn Ọ̀yọ́ Àtìbà ẹmọ tẹ́ ṣe níbẹ̀ ibẹ̀ ni Sunday Igboho káwọn èèyàn lọ nígbà yẹn tó di bìlísì fìtínà sí yín lọ́rùn tẹ̀fẹ́ ẹ̀ ké kú tẹ̀ ń sunkún ká ẹ̀ fẹ́ pàdé sọmọdé yẹ mọ́ ẹ fẹ́ rán Mọ́tẹ̀sọ́lá ní iṣẹ́ tí ò tó jẹ́ ẹ fẹ́ rán lọ sọ́run àjàǹtẹ̀ àbí tó pọ̀ lọ síbi Ọ̀yọ́ tó sọ di rìsáàfù ní oko rìsáàfù tó lẹ́yìn ọkọ̀ kí ń wọ̀ káàdì sá wọ bẹ̀ àgbàgbé o tọmọdé ò bá bá ìtàn máa bá àrọ́bá ni bàbá ìtàn èmi máa gbìyànjú àsìkò tèmi tí mo wà yìí láti defend ilẹ̀ Yorùbá tó bàbá wa defend làwa ṣe dé bá nǹkan torí àwọn bàbá yín náà ti dìde sáwọn bàbá wa nígbà yẹn tó ti bá wọn pò ọlọ́mọ ẹ̀ka ṣàlejò gbà ká má gbàlejò ọ̀run àlejò fìtínà àlejò wàhálà àwọn olórí ibú àwọn tó ní táwọn bàbá wa gbà yín lálejò tí wọ́n ti dà yín nígi pé kó sì yín dáadáa nù kó ti fi kán lé yín lọ kó ti fi kán lé yín wọgbó àwọn tó dé o tó gbà yín lálejò ẹgbàlẹ́ mọ́ wọn lọ́wọ́ tán tí fẹ́ máa gé àwọn ọmọ wọn lápá Ọlọ́run ò ní gbà fún yín Yorubawuyi lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí Yorubawuyi ni mo ń jẹ́ I am the one and only akálólò of Yorùbá land in case tó bá mọ̀ adá wọn ilẹ̀ Yorùbá kò easy ẹnu kálólò kí n sàdúró ọ̀rọ̀ yìí pé mò ń láàgùn sọ ni kò easy àti sọ see you on my next show thank you bye bye àfẹ́ ṣàríyá lẹ kó ṣì dáa.